má ṣe stress torí àwẹ̀. Yé! Kí gbèsè. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí nìkan tó le tó báyìí? Ìyá tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ má jẹ́ jẹ́ ẹ̀rù ẹ̀ṣẹ̀ àdúgbò yìí níta. Oyè! Yóò! Omi o! Ẹ̀rí o! Ata o! Olúwẹ̀rí bàbá o! Oníṣẹ́ mi, sórí yín ò burú. Dáàdì kó mọ̀ ṣe báyà ẹ̀ ń dàpara ni. Èmi ní Dàpọ̀ tí mo mú ọ̀rẹ́ mi wá bá yín pé ó ní problem. Ìbílẹ̀ ti kú òsì tẹ ní pẹ́fẹ́ lọ́wọ́. Ó kò ń Dàpọ̀. Adéjọkẹ́ ọmọ àṣàmí. Iná ń jó ẹgbẹ́ má tó ara ẹgbẹ́ tó gbẹ̀rẹ̀ ní sórí tí wọ́n fi ẹsẹ̀ rẹ̀ dé sáyé rẹ̀. Ata dúdú yóò pa ẹran dúdú. Ata pupa yóò sì ka ẹran pupa. Wo tó o bá ṣọ́ra ohun tó ń wá nídìí akọ̀ṣù ó padà rí nídìí ewu. Gbọ́nà dákẹ́. Torí àwa ìjà là ń bẹ́ẹ̀ Ọmọkùnrin tọmọ rẹ ń fẹ́ o kò lè fẹ́ o. ó lóun nífẹ̀ẹ́ ẹ ṣàánú mi. Mo ní o jáwọ́ olóòní jáwọ́ mo tó o bá jáwọ́ wà padà. Ìwọ ló máa jásẹ̀.